Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé mú kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lóyún inú láṣẹ ẹ̀bí gbogbo yín pàpátá ni mo kí Ọmọlúkà yín rèé Ọlọ́run ọba ló jèmi ní àfògo f'Olódùmarè torí pé ọpẹ́nípẹ́ni sáyé àwọn òde ògbólú ìyìnní fúnni níyàwó òde èdò adúfá fún ọmọ àjèjì tí fọdójúmọ́ gbọrẹ tí kì í fọjọ́ kan dúpẹ́ ó wá ní kíní yóò mọ̀ rí bó ṣe yẹ kó rí mọ́ wọn ní nítorí tí fojoojúmọ́ ń pẹ́rẹ́ tí yóò fọjọ́ kan dúpẹ́ ni mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pàápàá gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi wálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé kó máa dá a lọ gbogbo yín pàápàá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ẹ ṣeun lágbára Olódùmarè a máa rí nǹkan rere bára wa ṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá yìí pé ẹ̀yin tẹ́ ẹ bá nílò ilẹ̀ fún ohunkóhun tí ẹ bá fẹ́ lò fún bóyá ẹ fẹ́ fi kọ́lé ẹ fẹ́ fi ṣe oko ẹ fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì ẹ fẹ́ kọ́ ilé epo ní limit ilẹ̀ wà ní rẹpẹtẹ ẹ̀yin tẹ́ bá fẹ́ láti kọ́ service apartment ò sáwọn ibi tó dáa àwọn ilẹ̀ kan wà lọ́wọ́lọ́wọ́ tá a lè introduce yìí sí l'Ondo state ní Èkìtì state àti Ògùn state aláwọn ilẹ̀ níbẹ̀ ẹ kàn sí wa kódà l'Ọ́yọ́ state náà ó wà ìyẹn n'Íbàdàn ilẹ̀ wà náà ẹ kàn sí wa àwọn ilẹ̀ tó jẹ́ àwa ò ní báwọn ṣètò ilẹ̀ tó máa lẹ́jọ́ lórí fún yín o ilẹ̀ tí ò lẹ́jọ́ tá a máa ṣe findings wa ní Ministry of Lands and Housing ní every state láti lè mọ̀ bóyá ilẹ̀ yẹn bóyá ó jẹ́ ní or not ibi báwa ṣe ń ṣe tiwa nìyẹn mo dẹ̀ ń bẹ̀ yín mò ń rọ̀ yín ẹ gbìyànjú kẹ́ ẹ jẹ́ kí a ṣe kí ni o kẹ́ ẹ jẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá ẹ ra ilẹ̀ ẹ̀yin ẹ sanwó ẹ̀ ẹ má fàyè lẹ̀ fáwọn àjèjì kan gbà ó lọ mọ́ yín lọ́wọ́ tẹ́ bá fi ilẹ̀ ó léwu ó léwu Ọmọlúkà ni mò ń jẹ́ ẹja kan ló agbami ètò fún tèmi láì fi àkókò ṣòfò mo fẹ́ fi àsìkò yìí tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ tún káàbọ̀ Ọláwálé mo dúpẹ́ o ṣé gan thank you so much o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ ṣé ẹ mọ̀ pé Yorùbá ní bí ẹ tí ò gbọ́ yìí kì í mú ìbàjẹ́ ìwà aburú tó wà lọ́wọ́ àwa ọmọ Yorùbá ó kọjá àfẹnusọ tí Yorùbá bá bọ́ nínú ìgbèkùn táwa ń pariwo lójoojúmọ́ tá a bá bọ́ nínú àhámọ́ tá a wà nínú Nàìjíríà àhámọ́ Nàìjíríà yìí oore ọ̀fẹ́ Ọlọ́run ni ó wu Ọlọ́run èmi dẹ̀ mọ̀ pé ó wu Ọlọ́run pé ká bọ́ ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo yín mọ̀ pé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó yọ wá kúrò nínú Nàìjíríà kò ṣeé ṣe àwa fúnra wa lọ́lọ́run máa fún lórí ọ̀fẹ́ láfún ní àǹfààní láti lè ṣe kíni láti lè yọ ara wa á fún wa lọ́pọlọ tá a lè lò á fún wa ní agbára ìdí nìyẹn tó fi jẹ́ pé ìpele sí ìpele òun lọ́lọ́run dá ilé ayé tá a wà nú ẹ̀ yìí àwọn ọmọ kéékèèké wà àwọn màjèsí ó wà ìyẹn tó yìnbó ń pè ní teen màjèsí ni teen àwọn teenage àwọn adolescents àwọn yẹn ní màjèsí àwọn ọ̀dọ́ làǹgbà wọ́n tún wà àwọn ọ̀dọ́ ìpele kan nìyẹn ìpele kan tún ní àwọn àgbàlagbà ìpele kan làwọn arúgbó bọ́lọ́run ṣe dá gbogbo ẹ̀yà tó dá nílé ayé nìyẹn now ní ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló pé mo dẹ̀ fẹ́ fi dá irú pé gbogbo wọn pátápátá ló ní ipa tí wọ́n ń sà gbogbo wọn lọ nípa tí wọ́n ń kó gbogbo wọn ni wọ́n ní tí wọ́n ń ṣe fún ẹ̀yà wọn fún orílẹ̀-èdè wọn. now ní ilẹ̀ Yorùbá tiwa yìí àwa wọ̀nyí lọ́lọ́run máa fi òye lọ́lọ́run máa mí sí láti lè rí i pé a bọ́ nínú ìgbèkùn ẹ bá mi pín ètò ẹ ṣí ẹ jẹ́ kó jáde láti lè rí i pé a bọ́ nínú ìgbèkùn Ọlọ́run ò ní ẹ fà sọ̀kalẹ̀ kó sọ pé òun fẹ́ wá yọ wá àwa lọ́lọ́run máa mí sí kódà nínú Bíbélì gbogbo àwọn ogun táwọn ọmọ Ísírẹ́lì jà kò sí eléyìí tọ́lọ́run bá wọn jà àwọn ni wọ́n jà á Ọlọ́run fún wọn ní agbára gbéyàn dìde fún wọn
nígbà tó kún lé kókó Ọlọ́run gbé àwọn kan dìde, ó gbé Jẹ́fítà dìde, ìgbà kan ló gbé Gideon dìde, ìgbà kan ló gbé Samson dìde, ìgbà kan ló gbé Sọ́ọ̀lù dìde, ìgbà kan ló gbé Dáfídì dìde, ó gbé Jẹ́fítà àtàwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ jagunjagun tó jẹ́ akíkanjú gidi. Ọlọ́run ló gbé wọn dìde fáwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n dẹ̀ jagun tí wọ́n dẹ̀ ṣẹ́gun. Táwa sọ pé Ọlọ́run bá wọn jagun, oore ọ̀fẹ́ Ọlọ́run náà ni a mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá jà. The same thing ni fáwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n nǹkan kan wá wà tó dàbẹ́ ni pé ó ń dààmú àwọn ọmọ Yorùbá. Ọgbọ́n àgbọ́njù máa ń pọ̀ lọ́gbọ́n lára ni ọgbọ́n àgbọ́njù wa ti ń pa wá lára. Torí pé kí ni oníkálukú gbàgbọ́ pé ẹni yìí ò tó mi, ẹni yìí ò tó mi, eléyìí ò tó mi, nítorí pé gbogbo wa ti rí i pé everybody ẹni yìí ò tó mi, kò yẹ kó darí mi, kò yẹ kó ṣe olórí mi. Nítorí yẹn ń kọ́ gbogbo wa pátápátápátá àti wá sọra wa di nǹkan míì, àti wá da nǹkan míì. Àwa ń gbógun tira wa nílẹ̀ Yorùbá, àwa ń dìde ọ̀tẹ̀ síra wa nílẹ̀ Yorùbá, àwa ń fojú olóore ń gúngi. Mo ti sọ̀rọ̀ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà lẹ́ni ní àwọn ètò mi tí mo ti ṣe sẹ́yìn. Àwọn àgbààgbà kan tá a lọ bá, statement tó jáde lẹ́nu wọn ni wípé Yorùbá ṣòro jà fún. Mo dọ́dọ̀ àgbà ilẹ̀ Yorùbá kan, kì í ṣààrẹ o, torí the same statement yẹn ló jáde lẹ́nu Ààrẹ Ọ̀nà Kakanfò tó tí mo dé inú ilé ẹ̀. Ó ní Ọmọlúkà, mo ní bàbá, mo ní lógun ọ̀fẹ́. Ó ní Yorùbá ṣòro jà fún. Ó wá fún mi láwọn ìtàn kọ̀ọ̀kan fún mi. Ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ fún yín, ẹnìyẹn sọ débi pé ó dárúkọ àwọn tó jẹ́ pé Yorùbá dalẹ̀ wọn ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, I don't believe in that. Mo sì gbàgbọ́ pé bó ti pé Yorùbá ṣòro jà fún tó, mi ò wá nítorí yẹn fi Yorùbá lẹ̀ kí n lọ jà fún Fúlàní, mi nítorí yẹn fi Yorùbá lẹ̀ kí n lọ jà fún Haúsá, mi nítorí yẹn fi Yorùbá lẹ̀ kí n lọ jà fún ọmọ Ìgbò. Kò ṣeé ṣe. Tàbí kí n jà fẹ́ ẹ̀yà míì. Ìran mi ní ìran Yorùbá, òun ni màá pàpà jà fún, no matter what. Àrà tó bá wù tẹnikẹ́ni fẹ́ dá, ìran mi ìran Yorùbá ni màá jà fún. Kí n má fi àkókò mi ṣòfò. Gbogbo wa pápátá la mọ̀ tó ń lọ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí kọ́kọ́ jọ̀nà náà kọ̀ọ̀kan fún yín lórí ọ̀rọ̀ Tinubu. Ṣé ẹ rí kíní kan, ọ̀pọ̀lọpọ̀ òye ni òye yín. Lóòótọ́ a lè fi burúkú, a lè fi wo burúkú. Ṣùgbọ́n mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé mo ti fi Nàìjíríà wé nǹkan fún yín. Mo fi wé mọ́tò tí wọ́n gbé sílẹ̀. Mọ́tò yìí o, wọ́n wá sọ pé àwọn mẹ́ta yìí ni wọ́n ní o. Ṣé mọ̀ pé mọ́tò tó jẹ́ èèyàn mẹ́ta ló jọ dáwó tí wọ́n rà á? Ó yàtọ̀ sí mọ́tò téèyàn kan ṣoṣo fowó ara ẹ̀ rà. Mọ́tò téèyàn mẹ́ta dáwó tó rà, bó bá ṣe wu oníkálukú ló ṣe máa ṣe o. Torí pé kí ni wọ́n máa wò pé kì í kúkú ṣèmi nìkan ni mo ní. Kò ní sẹ́pọ̀ mọ́ ẹ̀wọ̀n ò ní lè repo sí. Now, Nàìjíríà ti bàjẹ́, kì í ṣe ní kì í ṣàná. Mo sì dúró lórí ọ̀rọ̀ mi pé ìdí tí mo ṣe ń bá Tinubu, tí mo ṣe ń bínú sí, òun ni wípé mo gbàgbọ́ pé ó yẹ kó dìde láti wọ́nà bí Yorùbá ṣe máa jáde kúrò nínú Nàìjíríà ni. Ìgbàgbọ́ mi nìyẹn. Tẹ́ bá dẹ̀ wo olóyè Sunday Ìgbòho nínú fídíò tó ṣe lọ́dún náà lọ́hùn-ún, tẹ́yìn kan sì ń gbé kiri lẹ́ni pé ó sọ pé Tinubu ò máa yìnbọn fún Tinubu. Ìjà tí Sunday Ìgbòho jà ń pàyẹ, ìrònú Sunday Ìgbòho ni pé ó yẹ kí Tinubu pé ọmọ Yorùbá pé báwo la ṣe fẹ́ jáde kúrò nínú Nàìjíríà. Tinubu pé ní tí Sunday Ìgbòho sọ gbà náà nìyẹn. Ó ní kàkà kẹ́ ẹ pa àwa ọmọ Yorùbá, kẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe máa kó wa jáde, ó lẹ̀ wá sọ pé ẹ fẹ́ lọ contest fún president, ó lẹ̀ ní contest ẹ̀ ní ṣe campaign, olóhùn àbáyín jà látẹ̀yìn wá yìnbọn fún yín. Ìtara tí ara bá ń ta èèyàn kò sí téèyàn ò lè sọ. Torí ṣe gbọ́ aládínú,
kì í ṣe gbogbo alójẹ́ pa nínú tá a ń kọ̀rọ̀ sí níbẹ̀ ọ̀rọ̀ yẹn lè lo odindi ọdún mẹ́ẹ̀ẹ́dógún nínú ẹlòmíì tí ò ní jáde kì í ṣe gbogbo wa lálágbára ẹ̀ irú èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbòòrà ni mo máa ń ṣe bá ti fọ́ ọ̀rọ̀ mi mọ́lẹ̀ mo ti tán náà nìyẹn that is my life irú èèyàn bẹ́ẹ̀ ni Sunday Igboho ìgbàgbọ́ ẹ̀ nígbà yẹn tó fi kú Sunday Igboho ò ní any reason láti bá Tinubu jà tó bá jẹ́ ọ̀rọ̀ olówó tó mọ̀ pé Tinubu á fún òun lówó tó bá jẹ́ ọ̀rọ̀ pé ipò ló fẹ́ mọ̀ pé Tinubu á fún òun nípò tó bá jẹ́ pé ká mú tẹ̀gàn kúrò Sunday Igboho mọ̀ pé Tinubu á wọlé ìbò ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé ó gbàgbọ́ wípé ó yẹ kí Tinubu kó sọ wípé kí Yorùbá máa bọ̀ kó pa àwọn àgbààgbà yẹn jọ bá a ṣe máa jáde kúrò ní Nàìjíríà tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan dẹ̀ gbàgbọ́ nìyẹn tí mo ṣe ṣiṣẹ́ against Tinubu ní 2022-2023 nígbà tí wọ́n dìbò ìjà tí mo ń bá Tinubu jà nìyẹn gbogbo ilé ìtẹ́ wa ń sọ Tinubu débẹ̀ ìlú nira bí pààyè Tinubu ò dáa kò sí náà kò sí ẹ̀yin mo sì repeat ọmọ Yorùbá tó o tọ́bọ mi bí ilẹ̀ Yorùbá tó o bá wọn ń sọrú ẹ̀ orí ẹ kò pé rárá o ò lọ́pọlọ lórí tó o bá fẹ́ complain pé Nàìjíríà yìí kò lè dáa láéláé for that reason ẹ jẹ́ ká pín má complain pé Tinubu ò ṣe dáadáa mo challenge ẹ mo bi ẹ́ léèrè question yìí ìwọ tó sọ bẹ́ẹ̀ yẹn mo challenge ẹ dárúkọ president tó ti ṣe dáadáa rí tí wọn ò complain nípa ẹ̀ ní Nàìjíríà mo fẹ́ mọ̀ president tó ṣe dáadáa ní Nàìjíríà rí láti 1960 títí di àsìkò yìí eléyìí tó ṣe dáadáa tó jẹ́ pé gbà tó lọ gbogbo yín tó wà lórí oyè gbogbo yín lẹ́yìn yìí ẹ dárúkọ ẹ̀ fún mi mo fẹ́ mọ̀ bẹ̀rẹ̀ látòrí Àgúyì Rose tó fi dórí tó fi dórí Muritala Muhammed tó fi dórí Ọbásanjọ́ tó fi dórí Shehu Shagari ṣé àwọn èèyàn ò sunkún mọ́ ò pariwo pẹ̀lú le kúrò lórí ìka Shagari tó fi wáyé Buhari kúrò láyé Buhari tó fi wọ ayé kílẹ̀ pé Babangida ṣé ẹ pariwo pé ìlú le títí di àsìkò yìí everybody ló pa lórí tó fi lórí last regime mo ti ṣe àlàyé fún yín lọ́pọ̀lọpọ̀ Tinubu kò lè ṣe ju nǹkan tó ń ṣe lọ yẹn jẹ́ òótọ́ ni mo sọ fún yín ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ mọ òótọ́ tẹ́ ẹ lè sọ mo dẹ̀ tún sọ ẹ tún kọ déètì ẹ̀ ní ìsílẹ̀ today is April 1st ọjọ́ kìíní nínú oṣù kẹrin ẹ lọ kọ sílẹ̀ tí Tinubu bá parí ìjọba ẹ̀ tó bá lọ tí Nàìjíríà bá ṣì wà tí ò tí ì pín ẹ tún bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún Tinubu pírẹsidẹ̀ntì míì tó ń bọ̀ ẹ tún bẹ̀rẹ̀ ìpè lórí ẹ̀ ìdí ni wípé orí irọ́ àti èké òun ni wọ́n gbé Nàìjíríà lé Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè kan ṣoṣo a lè gbọ́ra wáyé láéláyé níwọ̀n ìgbà tí Fúlàní bá ń jẹ́ Fúlàní tí Ìgbò ń jẹ́ Ìgbò tí Yorùbá ń jẹ́ Yorùbá tí Haúsá ń jẹ́ Haúsá kò sí lábẹ́ ọ̀run a lè gbọ́ra wáyé and this is the reason tí mo ṣe dàbẹ́ ni pé mo campaign against Tinubu gorí oyè kò sí tó kàn mí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún yín lẹ́nu tí Tinubu débẹ̀ mo sọ fún yín pé àǹfààní tá a lè rí jẹ lára Tinubu ojú pé ó fọmọ Yorùbá ó fi sí army ó fọmọ Yorùbá ṣe ọ̀gá ọlọ́pàá fọmọ Yorùbá ṣe chief justice ó fọmọ Yorùbá ṣe tibí ó fọmọ Yorùbá ṣe tọ̀hún àǹfààní tá a lè rí jẹ lára Tinubu nìyẹn tá a bá dẹ̀ tún fojú inú wò ó kò sáǹfààní níbẹ̀ torí pé ẹ tó jẹ mínísítà ọ̀fọ̀ sójà mi ò rí àǹfààní lára ẹ̀ tí mo rí jẹ ẹ tó jọ̀gá ọlọ́pàá kò sáǹfààní tí Yorùbá rí jẹ lára ẹ̀ ẹni tó jẹ́ attorney general of the federation kò sáǹfààní tí Yorùbá rí jẹ ẹni tó jó lórí DSS kò sáǹfààní tí Yorùbá rí jẹ so kò sáǹfààní kankan ara wọn àti immediate family wọn ni wọ́n mọ̀ ó ní wọ́n ṣe é fún mi ìṣẹ̀ṣẹ̀ máa sọ eléyìí fún yín pé Nàìjíríà ò lè rójú tẹ́ ẹ bá bìlíìfù yìí pé mo sọ́tò ànẹ́sẹ̀t fún yín wípé tí Jésù Kristi tó bá sọ̀kalẹ̀ tó dọmọ Nàìjíríà lénìí kó wá di president Nàìjíríà wà láìtàláì súnmọ́ bí láì Jésù ń gbọ́ Jésù ẹ ṣe pè fún Jésù
kí Jésù jẹ president Nàìjíríà, kí ànábì Muhammadu kó jẹ vice ẹ̀, ẹ máa ṣépè fáwọn méjèèjì lọ ni. Because ìpìlẹ̀ ó ṣe kókó nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Ìpìlẹ̀ Nàìjíríà, ìpìlẹ̀ lórí irọ́ lórí èké ni. Kò sí ọjọ́ náà lábẹ́ ọ̀run tẹ́ ẹ lè gbádùn ara yín láyéláyé. Solution ni pé kó ní kálukú kó pín. Kí wọ́n padà sórí ọ̀rọ̀ mi pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá dúró gẹ́gẹ́ bí alátakò fún Yorùbá. Àwọn tó dìde ogun sí Tinubu jù lẹ́ni báyìí ọmọ Yorùbá ni. Tinubu ò lẹ́sẹ̀ mi lọ́rùn, ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí ni pé kò jẹ́ kí Yorùbá lọ. Mo dẹ̀ ń sọ fún yín categorically lẹ́nìí, Tinubu is my favourite. Mo ti ń sọ fún yín tipẹ́tipẹ́, tẹ́ bá rò pé torí pé Sunday Igboho declare fún Tinubu ni mo ti sọ bẹ́ẹ̀, ẹ̀ ń tanra yín jẹ. Tinubu is my favourite. Mi ò ní káàdì ìdìbò mọ́, ṣùgbọ́n torí Tinubu yìí màá wá lọ gbà á torí pé Sunday Igboho fúnra ẹ̀ tẹ̀ tí wá declare fún Tinubu yìí, màá wá lọ gbà á. Point kan tí mo fẹ́ kẹ́ ẹ dìmú ni pé Tinubu kọ́ ló ba Nàìjíríà, òun kọ́ ló da Nàìjíríà rú. Nàìjíríà ti dàrú kí Tinubu tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba kó tó dípò dépò. Nàìjíríà ti ń bàjẹ́, wọ́n ti ń sunkún. As at 1980, slippers làwọn tíṣà ń wọ̀ lọ sí school. Ẹkún tẹ́ bá rántí ọdún náà lọ́hùn ó dín dín bí ọdún bíi 3 làwọn tíṣà fi strike tí ò fi sí school ní Nàìjíríà. Abẹ́ gbàgbé ni, I think that was around 19, ìgbà ayé Abacha ló máa jẹ́. Either tie Abacha or Babangida. Ṣé Tinubu ni president yìí ń gbà yàbò ní gómìnà yìí? Mi ò sọ ilé láti pọ́n Tinubu lé tàbí láti gbé kẹ̀kẹ́. Mo jẹ́ kó yé yín ni pé kò ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ ní Nàìjíríà. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa sunkún ní Nàìjíríà. Fídíò kan wà lọ́wọ́ mi bíi 1991 ní fídíò yẹn jáde. Mo wò wọ́n kọ síbẹ̀. Kí lẹ́ni yẹn ń sunkún? Ráìsì ti wọ́n, ó ti di 25 naira per bag. Gbogbo ẹ̀ ló nira. Ẹ wo ata tó ń kó síbi wọ́n wà bí 1 kọ́bọ̀ àbí 25 kọ́bọ̀ lòún rà á àbí kíní kan. Ní 1991 ó sunkún pé ata wọ́n. Ní 1991 di àsìkò yìí ṣé ẹ mọ iye ọdún tó jẹ́? Síbẹ̀síbẹ̀ ẹ sì ń sunkún pé nǹkan wá. Ẹ ṣe yẹra yín wò, ẹ ṣe béèrè wò pé kí ló ń fà á tí nǹkan fi nira. Ẹ ṣe béèrè pé ṣé Tinubu ló jẹ́ kí nǹkan wọ́n ní 1991? Kí ló fà á? Kí ló fa ìnira? Eléyìí tára ń bí yín sí tẹ́ ẹ̀ ń sunkún yìí. Níbi tọ́rọ̀ yìí ká mi lára dé gbà yẹn, mo tún kígbe, mo fèpèlé fún yín ni pé gbogbo yín tẹ́ ẹ kọ̀, tẹ́ ẹ ń pariwo election tó mo ní ẹ jẹ́ ká sáré ká ṣe protest nítorí kí Yorùbá lè dá dúró. Ẹni rárá, mo fèpèlé fún yín pé tẹ́ ẹ bá ti lè sunkún tí Tinubu bá wọlé, tẹ́ ẹ bá sunkún, mo gbé gbogbo yín ṣẹ́gbẹ́ pé yẹn máa mọ̀ yín sá o. Kì í ṣe pé yẹn ò ní mọ̀ yín, ó máa mọ̀ yín o. Torí mo sọ fún yín jọ́ náà lọ́hùn, mo ní kí Jésù kó sọ̀kalẹ̀ wá. Ẹ pàpà bú Jésù, ẹ sọ̀rọ̀ sí torí ìpìlẹ̀ Nàìjíríà kò dára. Ẹ̀yin kan wá kóra yín jọ, ẹ bá wọn ṣépè fún Tinubu, ẹ ń bú Tinubu. Tinubu ò lẹ́ṣẹ̀ o. Tí Tinubu bá yá thousands, ṣé òun nìkan ló kọ́kọ́ yá? Àwọn kan ní Tinubu ti yá billions. Ṣé kí lorúkọ ẹ̀? Àwọn president tó ti jẹ sẹ́yìn wọn ò yá. Buhari tó lọ kò lóye dollars tó lọ yá, billions of dollars. Ṣé kò yáwó? Kí ló fi ṣe? Tinubu náà débẹ̀ òun náà ń ya. Mo ti sọ fún yín, mọ́tò ní Nàìjíríà, oníkálukú bá ti dé, tí ìbò bá débẹ̀, a yọ steering ẹ̀, a lọ tà á kò sápò. Tí Haúsá bá débẹ̀ àti Fúlàní, àwọn náà a yọ táyà ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin, wọn kò sápò. Babangida débẹ̀, ó yọ ẹ́ńtì ẹ̀, ó yọ lọ. Nàìjíríà mọ́tò Nàìjíríà gangan ò lè ṣiṣẹ́ mọ́. Àwọn kan débẹ̀ wọ́n ti yọ gbogbo gíláàsì. Kò sí kankan nù Nàìjíríà mọ́. Nígbà tí Tinubu débẹ̀ yìí, Tinubu wò ṣùṣùṣù pé kí lóun lè yọ, òun náà ti yọ gbogbo lẹ̀kùn mọ́tò. Mọ́tò ti wà ní dánfó, kò sí táyà, kò sí ẹ́ńjì, kò sí gíláàsì, kò sí steering, kò sí lẹ̀kùn gan mọ́. No,
báwo lẹ ṣe expect ìgbà tí Tinubu débẹ̀ tí ò sẹ́ńjì tí ò sí táyà tí ò sí gíláàsì tí ò sí steering báwo ló ṣe fẹ́ wa mọ́tò ẹni tó bá tún padà bọ̀ tó lẹ́yìn Tinubu ẹjọ́ kí lóun tún fẹ́ yọ bẹ́ẹ̀ ṣe máa yọ́yọ́yọ́ tí Nàìjíríà máa tán ni onífà ápín náà ni àwa kàn ń fẹ́ táwa ṣe ń pariwo ni pé kí Yorùbá kí wọ́n tètè prepare ara wọn sílẹ̀ so that by the time tí pínpín yẹn bá wáyé kò ní bá wa lójijì kò ní bá wa lábọ̀ à lè mọ bá a ṣe fẹ́ rìn òun làwa ṣe ń ké ọmọ Yorùbá tó o bá wọn bú Tinubu yáwó Tinubu ṣe ti bí ṣé o bú pírẹsidẹ́ǹtì tàná náà pé kí ló dé tó yáwó ẹ̀yin Yorùbá gangan lẹ gbógun ti Tinubu jù Tinubu sà ẹgbà tó bá wù yí ẹ fi Kano airport ẹ fi yáwó Kaduna airport ẹ fi yáwó góòdù tó wà ń Zamfara ẹ fi yá owó ẹ̀kọ́ tẹ bá wa fi túlẹ̀ Yorùbá ṣe pẹ́ tó kúrò lórí oyè yín yẹn tẹ bá dẹ̀ ti ń kúrò kẹ́ jẹ́ kí Yorùbá dúró ẹ rọra gbé Yorùbá dání Tinubu gbé Yorùbá dání tó bá ti ń kúrò lórí Àbújá yẹn rọra gbé Yorùbá kúrò nínú Nàìjíríà kó máa kó jẹ́ káwa rọra tẹ̀lé yín jẹ́jẹ́jẹ́. lára ẹ̀ ẹ máa fojú olóore gúngi òun lẹ́yìn kan tẹ́lẹ̀ jẹ́ human rights kìíní kan lẹ gbógun ti Sunday Igboho ẹni kí DSS kan wá gbé Sunday bẹ́ẹ̀ ṣe ń ṣèkà yín nìyẹn ẹ̀yin tẹ́ pera yín ní kìíní kan kí la porúkọ wọn bí rẹ húhú kìíní kan hurricane àbí hurricane táyé yín ti ta ara àwọn ọmọ Yorùbá ń bẹ̀rẹ̀ pẹ́jẹ́ o àwọn tó jẹ́ pé gbà tí wọ́n ń kidnap wọn ò jáde kan jàjà human rights o àwọn tó jẹ́ pé gbà tí wọ́n lọ ń pààyàn tá pààyàn ní gàngán tá pààyàn lọ́wọ́ tá pààyàn ní ọ̀hún wọn ò sí níbi kankan o láti gbèjà mẹ̀kúnnù yìí o ṣùgbọ́n torí pé Sunday Igboho ti sọ̀rọ̀ wọ́n ti rí Sunday Igboho ni àwọn náà fẹ́ trend wọ́n jáde wọ́n ní ká lọ gbé Sunday Igboho rí yín ò pé ẹ lọ sẹ́pẹ́ wọn ò lè gbé Sunday Igboho wọn ò lè gbé ó ti dàgbẹ́tì àgbẹ́tì ní Sunday Igboho jẹ́ fún yín ọmọ ọlọ́mọ nínú gbàgbọ́ báyìí ni mọ̀rìwò ń ṣọ̀ṣọ́ ó máa ń ṣọ̀ṣọ́ lójú yín ni ẹ kàn máa fẹ̀ fún ẹ máa kíni. yóò jẹ gbèsè kún gbèsè ní yóò jẹ gbèsè kún gbèsè ní aláàárù tó lóun fẹ́ pọba lẹ́jọ́ yóò jẹ gbèsè kún gbèsè ní ẹ mọ jẹ gbèsè kún gbèsè lórí Sunday Igboho ni. Sunday ọmọdé ẹ mọ ìwọ ti tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́ ohùn ẹ̀yin olólùfẹ́ mi mo ti ń rìpíìtì ẹ̀ ní gbogbo ìgbà Sunday Igboho sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ o point one ìdí tí mo yìí fi ń support Sunday Igboho nìyẹn o kò sọ pé mi ò ṣe Yorùbá nation mọ́ number two kò sọ pé mo ti di ọmọ ẹgbẹ́ APC ṣẹ́rí ẹja sòótọ́ fúnra wa náà olóṣèlú ni mí mo ṣòṣèlú rí mo contest for House of Assembly rí yes mo ní evidence níbi mi tiẹ̀ wọlé mo contest fún rí kì í ṣe ní primary o mo contest tí mo ní ìbò olóyè ìbò tí mo ní bíbí tiẹ̀ wọlé olóṣèlú ni mí tí mi ò bá ṣe ọ̀rọ̀ Yorùbá nation kí n mú ọ̀rọ̀ Yorùbá nation kúrò mo mọ ibi tí màá wà nínú òṣèlú lẹ́ni mo mọ ohun tí màá jẹ nínú òṣèlú lẹ́ni bó tiẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú yín kò sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ti sọ síwá dánwò kò kan yé lẹ́lẹ̀ ìjà ìgbàdé yìí èmi gan-an o mo ti declare fún Tinubu for second term 4+4=4 ìtẹ̀fẹ́ gbọ́ lẹ́nu mi nìyí ṣùgbọ́n o no matter mo sì dúró gbóngbóng pé pínpín ló yẹ kí Nàìjíríà pín Tinubu a fẹ́ kó o pín wa Yorùbá fẹ́ jáde kúrò ní Nàìjíríà ẹ sà a ní kẹ́ ẹ má ṣe president ẹ ṣe àwa ẹ máa support yín àti bẹ̀rẹ̀ campaign yìí nìyẹn Tinubu for 2027 àbí 2027 náà ni Tinubu 2027 for second term èmi gan mo ti bẹ̀rẹ̀ campaign yìí nìyẹn sà Your Excellency mo ti bẹ̀rẹ̀ campaign yìí nìyẹn ṣùgbọ́n sà Yorùbá ògo wa ó wà lábẹ́ wọ́n dá odó wọ́n ní kan tó dó bá rí òkè ríta òun lọ́rọ̀ ògo ìran ọmọ Yorùbá ògo wa wọ́n ti dá odó bò
Nàìjíríà gangan lodó tí wọ́n dàbò ògo ìran Yorùbá. Tí ẹ bá ẹ ní láti bá wa ṣí kúrò kó ògo ìran Yorùbá lè tàn. Tí Yorùbá ò bá jáde kúrò nínú Nàìjíríà, ògo wa ò lè tàn. Kò síbi tá à ń lọ. No, ìwọ tó bá jẹ́ ọlọ́pọlọ jókòó kó da ìjẹ́sí ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ. Ẹ wo ìran Yorùbá látòkè délẹ̀, ẹ mọ̀ pé Ọlọ́run ti dìyàn wá. Àwa gangan náà pè láàyànfẹ́ Ọlọ́run. Àwa gangan ní àyànfẹ́ Olódùmarè. Kò sí nǹkan tí Ọlọ́run ò fi kẹ́ Yorùbá. Tó bá sọ pé kéèyàn ní àròjinlẹ̀ Yorùbá ni. Ní medical line, Yorùbá ni wà bá ń bẹ̀. Ní engineering, Yorùbá is always the best. Ní educational line, academic, Yorùbá is the best. Ní gbogbo àgbáyé. Bó dé China, wà bá ọmọ Yorùbá tó jẹ́ lecturers, top lecturers ní China, Russia, America, Canada, South Africa, Indian, name the countries all across the world. UK ò tiẹ̀ ló ń kà àìmọye professors tó jọmọ Yorùbá ní UK l'Amẹ́ríkà táwa mọ̀ tán tún ṣàtìpẹ́ láwa. Tó jẹ́ pé ọpọlọ yẹn dẹ̀ kún síbẹ̀ tán dẹ̀ ń lò. Engineers, best in their field. Ṣùgbọ́n síbẹ̀ ẹ wo ìran Yorùbá lẹ́ni. Àwa gangan ni ìyà jẹ jù. Àwa la lọ sẹ́yìn jù nínú Nàìjíríà. Mo ń sọ reality fún yín ni. Ọlọ́run yan ìran Yorùbá, ó yàn wá fẹ́ ni. Ṣùgbọ́n ògo yẹn ò farahàn. Àwọn orílẹ̀-èdè tí mò ń dákú wọ́n kàn ń lò wá ni. Tó bá lọ sí Amẹ́ríkà, wà á máa gbọ́ this is so hospital. Ní UK, àwọn tó lára àwọn tó jẹ́ nọ́ọ̀sì níbẹ̀ ń sọ fún mi pé the top nurses, àwọn nọ́ọ̀sì tó jẹ́ pé wọ́n gbajúgbajà jù tí wọ́n dẹ̀ mọ̀wé tó jẹ́ pé wọ́n mọ̀ wọ́n dáadáa, àwọn ọmọ Yorùbá ni, àwọn ọmọ Yorùbá tó wà lórílẹ̀-èdè UK ni. Wà á máa rí wọn, wọ́n ti di matrons, wọ́n ti di chief controller, wọ́n ti be the same thing in America. Kí ló dé? Ṣùgbọ́n tó bá wọ hospital nílẹ̀ Yorùbá lẹ́ni, àwọn auxiliary nurse ni wà bá ń bẹ̀. Àwọn nọ́ọ̀sì tí wọn ò dára wọn lójú, àwọn ni wà á bá. Àwọn tó jẹ́ pé cleaner náà gbà wọ́n fún, tí wọ́n dé bẹ́ẹ̀ tí wọ́n sọra wọn di nurse, àwọn ni wà á bá. O ò lè bá doctor, o ò lè bá anything. As big as Ondo State is, doctor tó ń tọ́jú àyà ìkíná máa ń pè wọ́n tó máa ń tọ́jú heart, àwọn cardiologist ẹyọ kan ló rútu gbogbo Ondo State, ẹyọ kan. As big as Ondo State is, kì í ṣe pé kò sí wọn. Àìmọye àwọn ọmọ Ondo State nìkan gan tán jẹ́ cardiologist. Where are they? Wọ́n ti wà ní UK, wọ́n ti wà ní Canada, wọ́n ti wà l'Amẹ́ríkà, wọ́n ti wà káàkiri all over the world. Ṣùgbọ́n àwa tá a ní wọ́n, ìyà ń jẹ wá ní Nàìjíríà. Àwọn èèyàn wa ń kú lójoojúmọ́ nítorí pé kò sí doctor. Bó bá ṣe ń qualify tán ti practice tán ti rí pé ìyà yìí pọ̀. Most of àwọn èèyàn wa, because of security, because of inadequate welfare, wọ́n á gbéra, wọ́n á sá kúrò ní Nàìjíríà. Àwọn orílẹ̀-èdè tán lọ yẹn dẹ̀ lò wọ́n dẹ̀ wúlò fún orílẹ̀-èdè wọn. Ṣùgbọ́n àwa tá a ní wọ́n, àwa ṣe là ń lọ sẹ́yìn lójoojúmọ́. Ẹ lọ sí Germany, ẹ lọ wo àwọn ọmọ Yorùbá níbẹ̀ tí wọ́n dára, tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ògo Yorùbá wà lábẹ́ èdè. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, you need to help us. We are not stopping you to contest again. Ẹ contest àwa ti bẹ̀rẹ̀ campaign. Ṣùgbọ́n sà Yorùbá fẹ́ jáde. Bẹ́ẹ̀ bá ti kúrò lóyè àsọ̀rọ̀ ọ̀kìsà, ẹ mú Yorùbá dání kúrò ń bẹ̀. A fẹ́ tá a bá jáde Yorùbá wọn ò lè gẹ̀ẹ́tì ara wọn sà. Wọn ò lè gẹ̀ẹ́tì ara wọn. Àwa ń bẹ̀ yín ni. Ìyà tó ń jẹ ìran Yorùbá yìí kì í ṣe Yorùbá nìkan ni ìyà yẹn ń jẹ. Ìyà yẹn ń jẹ gbogbo Áfíríkà lápapọ̀. Torí àwa gangan ní oko fún gbogbo Áfíríkà. Ìwọ ni ìmọ́lẹ̀ ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ, torí wípé ìwọ ni ìmọ́lẹ̀
gbogbo adúláwọ̀, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ pátápátá is Yorùbá. Yorùbá gẹ́gẹ́ ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Tí ò bá dẹ̀ ti sí ìmọ́lẹ̀, tí ìmọ́lẹ̀ ò ráyè ṣiṣẹ́, kí ló kù? Wọ́n á máa larímọ́gi larímọ́ ìgbà ògiri larímọ́ pé nítorí wọn ò ní ríran lọ. That is why tẹ́ ṣe rí Áfíríkà rí bó ṣe rí lẹ́ni. Áfíríkà rí rògbòrògbò ní àsí níbi tó yẹ ká wà. Torí pé kí ni? The light of Africa ó wà lábẹ́ ìgbèkùn. Ẹ sọ fún Tinubu sà, ẹ bá a pín kó wò ó tó bá ráyè. Ẹ rà mọ̀ pé Nàìjíríà, wàhálà Nàìjíríà ò jẹ́ kán ráyè ń wò wá. Ṣùgbọ́n àwọn tó súnmọ́ ẹ jẹ́ kán mọ̀ yìí pé ìmọ́lẹ̀ Áfíríkà ó wà lábẹ́ ìgbèkùn. Professor Patrick Lumumba from Kenya, only the day Africa got himself, only that is the day Africa is free. Tó bá rí fáà pé ìjọ tí Nàìjíríà bá gẹ̀ẹ́tì ara wọn, kì í ṣe Igbo ló rí fáà sí o, kì í ṣe Hausa ló rí fáà sí o, is referring to the Yoruba people of Nigeria. Níjọ́ tí Yorùbá bá gẹ̀ẹ́tì ara wọn, níjọ́ tá a bá bọ́ nínú Nàìjíríà, ọjọ́ yẹn ni gbogbo Áfíríkà gbòmìnira. Ọjọ́ tí Yorùbá bá gbòmìnira, ọjọ́ yẹn l'Áfíríkà gbòmìnira. Ní tí gbogbo yín mọ̀ ni, nígbà tí Awólọ́wọ̀ tóun nìkan ń dádún tó ń ṣèjọba, ilẹ̀ Yorùbá dàbí Amẹ́ríkà ní Áfíríkà ni. Ní tí ò ṣẹlẹ̀ l'Áfíríkà, even láwọn foreign country kan gan wọn ò ní àǹfààní ẹ̀. Television, àwọn èèyàn kan ń gbọ́ ní pé kíní kan jẹ́ television 1959. Awólọ́wọ̀ ṣiṣẹ́ débẹ̀ ó gbé wá. The first in the whole of Africa. South Africa wà ń bẹ̀ wọn ò lẹ́mí wọn ò láyà ẹ̀ láti ṣe. Egypt wà ń bẹ̀ wọn ò lẹ́mí wọn ò láyà ẹ̀ láti ṣe. Ethiopia wà ń bẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ tẹ́rí sí. Ṣùgbọ́n Awólọ́wọ̀ tẹ́rí sí ó ṣe first television, first radio. Èyí tó wá ya àwọn orílẹ̀-èdè àgbáyé lẹ́nu. Tó wá jẹ́ kí òkìkí àti ògo ìran ọmọ Yorùbá tàn nígbà yẹn. Òun ni free education. Gbogbo wọn wá ń sáré wá bá Awólọ́wọ̀ pé ọ̀gbẹ́ni Awólọ́wọ̀ báwo ló ṣe ṣe kinní ìkẹ́? Ọgbọ́n wo ló dá sí kẹ́? Kò dẹ̀ tí ì sépo ní gbogbo ìgbà wọ̀nyẹn àti ìbẹ̀ sí ní wá epo. Owó kòkó, táàsì orí kòkó. Bàbá yẹn dá ara méje ó pa itú méje tọ́dẹ̀ ń pa. Ògo Yorùbá tàn débi wípé àwọn orílẹ̀-èdè ńláńlá, àwọn Japan, àwọn Korea, gbogbo wọn náà lórúkọ. Àwọn Korea yẹn náà ń pè ní Kora, tí Yorùbá ń pè wọ́n nìyẹn. Àwọn Brazil tí Yorùbá ń pè ní Saro, àwọn Mali, àwọn Portuguese tó ń pè ní Portuguese, àwọn British, wọ́n pọ̀. Àwọn orílẹ̀-èdè yẹn gbogbo wọn ni wọ́n wá sọ̀dọ̀ Awólọ́wọ̀ pé ọ̀gbẹ́ni máa bọ̀ jẹ́ kájọ máa ṣọ̀rẹ́, ká lè máa kẹ́kọ̀ọ́ bó ṣe ń ṣe kíní káwa náà máa kọ́. Òyìnbó pè ní bilateral agreement, wọ́n jọ ń sàn yẹn friendship. Wọ́n dẹ̀ ọ̀fà Awólọ́wọ̀ pé máa bọ̀ lọ́dọ̀ wa wá kọ́ ilé wá ṣe. Awólọ́wọ̀ dẹ̀ ń kọ́. Awólọ́wọ̀ kọ́ ilé fún Yorùbá sí Mẹ́kà, ó kọ́lé fún Yorùbá sí UK, ó kọ́ sí Japan, ó kọ́ káàkiri bẹ́ẹ̀ yẹn. Lẹ́yìn gbogbo ilé yẹn ó ti di ti Nigeria government. Ó Nàìjíríà fi ń ṣe Nigeria embassy ní gbogbo country tá à ń sọ yìí. Owó kòkó ilẹ̀ Yorùbá ni wọ́n fi kọ́ o. TV tí Awólọ́wọ̀ ṣe ń gbà yẹn, WNBC tí Awólọ́wọ̀ ṣe tó jẹ́ àkọ́kọ́ ẹ̀ ní gbogbo Áfíríkà pátápátá, lẹ́ni wọ́n ti gbà lọ́wọ́ Yorùbá o, wọ́n ti gbé fún Nàìjíríà o. Ó ti di NTA o. Òun ni NTA lẹ́ni o. Ọ̀pọ̀lọpọ̀ ẹkùn tí ẹ̀ ló kà. Nígbà t'Awólọ́wọ̀ ń dá gbogbo àrà yìí tó ń ṣe gbogbo ohun tí mò ń sọ yìí, ògo ìran ọba ti gbọ́ Yorùbá, wọ́n máa ń bẹ́rí fún Yorùbá anywhere in the world ní ògo yẹn tàn. Torí pé kí ni ìwọ̀nba freedom kékeré tá a ní nígbà yẹn, wípé ká fúnra wa máa dá nǹkan ara wa ṣe. That is self governance tá a ní nígbà yẹn. Táwọn oyin ní tó ń pè ní regional, gbogbo nǹkan tá a ń rí àwa là ń lò ó tá a fi túbẹ̀ ṣe. Ògo yẹn tàn ẹsẹ̀ tó jẹ́ pé gbogbo àgbá ńlá ayé, àwọn Australia, àwọn France, gbogbo wọn júbà Awólọ́wọ̀ ni wọ́n júbà ilẹ̀ Yorùbá ni. Wọ́n ní tọ́mọdé ò bá bàtàn àbárọ̀bá, ẹ lọ béèrè. Àwa súnmọ́ àwọn tá a béèrè tán lọ́wọ́ ẹ̀ tán sọ fún wa ni. Mo ṣe research mi, mo ṣe dé Japan,
níbi tí wọ́n ti fún mi ní details ńbẹ̀ yìí pé wọ́n wá sọ́dọ̀ Awólọ́wọ̀ wọ́n wá yá owó lọ́wọ́ Awólọ́wọ̀ láyé ijó òní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtì wọ̀nyí, àwọn Korea yìí, àwọn Portugal, gbogbo wọn náà jẹ Awólọ́wọ̀ lówó tí wọ́n wá yá táwólọ́wọ̀ tó ń yá wọn lówó. Àwọn Malaysia wọn ò ní kankan, Awólọ́wọ̀ ló fún wọn ní àwọn nǹkan tí wọ́n lọ gbìn, kòkó àti ọ̀pẹ seed tí wọ́n lọ gbìn sílùú wọn. Lẹ́nìí, they are one of the best countries in the world. Ṣùgbọ́n Yorùbá, look at us today. Ẹ wo bí tá a wà lẹ́nìí, ẹ wo ohun tá a dà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ nílò láti rí dájú pé Yorùbá jáde. Èmi ò ní kẹ́ ẹ fi àwọn àgbààgbà yẹn alátẹnujẹ ló pọ̀ jù. Kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn rẹ́gì ojú wọn ní tí wọ́n fẹ́ jẹ nìkan ni wọ́n mọ̀, wọn ò ríran. Wọn ò ríran. Wọ́n ti sọ Yorùbá di pé tó bá lè wó kó wó. Ìyẹn ni Sunday Igboho lóhun ò gbà. Ìyẹn ni irú àwọn yóò gbà tẹ́ ṣe ń pè wá lórúkọ. Ẹ̀yin òpònú apọ̀dà, ẹni kí DSS kó lọ gbé Sunday Igboho. Ó yá ẹ lọ gbé. Ẹ̀yin òpònú apọ̀dà, dìdìní díròbó, aláìlérò, aláìmọ̀, aláìnítìjú, aláìmọ̀ nǹkan ṣe, aláìní ara ẹni ọmọlúkà. Oh God. Ọlọ́run kẹ́ Yorùbá. I'm not just saying this. Ṣùgbọ́n ìwọ tó bá láròjinlẹ̀, wàá mọ̀ pé Yorùbá nìyà jẹ jù nínú Nàìjíríà. I don't have anything against anybody. Mi ò ní kankan against ẹnikẹ́ni. Ní tí mo mọ̀ tó dá mi lójú ni pé Yorùbá ògo ńlá ni, ìmọ̀ ńlá ni fún ìran adúláwọ̀, fún Africa as a whole. Ṣùgbọ́n ẹ wò wá lẹ́ni o, ẹ wo bí tá a bára wa dé o. Ìjọ wo lẹ́yìn Yorùbá fẹ́ dáwọ́ àti fi biṣó lóore dúró? Ẹ yé fi biṣó lóore. Ẹ̀yin Yorùbá fi ẹ fogun jára yín. Fúlàní wá fogun jà wá ń ké. Ìgbò ń fogun jà wá à ń ké. Gbà tó jẹ́ pàwá gan fúnra ara wa, àárí tara wa rò. Ìkan lóun ọmọ Yẹlé Sowore tí ó jẹ́ pé kì í ṣe ọmọ Yorùbá, ọmọ ilẹ̀ Yorùbá ni. It's not a Yorùbá man. It's not a Yorùbá man. Ọmọ àlè tó dọ́gbọ́n fi Yorùbá ń jẹun ní ìjọ ni, kì í ṣe Yorùbá. Àwọn ìjọ ò kì í ṣe Yorùbá. Wọ́n sún wá láti báyà wọ Ondo State ni. A sì máa lé wọn lọ kọ́ padà síbi tán ti wá. Ilẹ̀ yẹn ilẹ̀ tí a ní àwa la ní. Kì í ṣàwọn ló létí òkun ni, àwọn Ìlàjẹ ló létí òkun. Torí Ìlàjẹ ìran Yorùbá ní Ìlàjẹ. Àwọn ìjọ la máa lé lọ torí ibẹ̀ òun ṣe lẹ̀ wọn. Àwọn Sowore ò kì í ṣe Yorùbá, àti Bayelsa ló ti wá. We are still going to send all of you out of Yorùbá land. Ẹ wá kóra yín jọ àti dìdìrì kan báyìí tó ṣẹnu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí àpakọ tó lóun bú Sunday Igboho. Kí lọmọlọmọ ṣe fún yẹn? Ṣáfẹ́ trend ni, ẹ máa trend lọ. Tó o bá fi Sunday Igboho sọ̀rọ̀ kó fi jẹun, kó sọ pé kò lóògùn, kò nígbà, kò láwọ, ọmọlọmọ ṣó sọ fún ẹ pé òun lóògùn ni? Ṣó sọ fún ẹ ni? Àbí Sunday Igboho dúró síbi kan sọ fún ẹ pé ògùn wà, mo lóògùn, ó sọ fún ẹ? Ẹ̀yin dìdìrì dúróbò yìí. Ọlọ́run, mo ṣe understand reason tó ṣe jẹ́ kí èmi gan lóògùn ni. Irú ẹ̀gẹ́ nìkan wá kí n ní oògùn tó tóògùn. Irú sí pé sùúrù tí Sunday Igboho ní èmi lè ní. Kẹ́nìkan sọ fún mi pé kó bú mi, kó ní mi ò lóògùn, mi ní pa. Ẹnu tó fi sọ pé mi ò lóògùn yẹn mà jẹ́ kó wọ́ sẹ́yìn. Ẹnu yẹn á wọ́ wọn rù kiri. Wọ́n ní lọ bẹ Sunday Igboho. Wọ́n máa sọ̀rọ̀ ni. Màá gbá ẹnu yẹn inú ilé. Sìgìdì ni máa gbé dání báyìí, máa gbá ẹnu yẹn á dẹ̀ wọ́ sẹ́gbẹ́. Kò ní ríran, kò ní lè jẹ, kò ní lè mú fún ọjọ́ bíi méje. Wọ́n á wá sọ fún pé tètè máa gbé lọ́dọ̀ Sunday Igboho. Sunday Igboho sùúrù yín ti pọ̀ jù sà.
ẹ ti ní sùúrù jù. wọ́n Ọlọ́run mo ṣe rí sí rí pé ìdí tó ṣe fún mi lóògùn tí n bá lóògùn irúfọ́ ní ti ń ka yẹn ṣẹ́mọ ẹnu ẹ̀ tiẹ̀ ti wọ́ díẹ̀ tẹ́lẹ̀ màá kúkú bá gbá kó wọ́ dẹ́yìn pápátá. mi nípa wọ́n á gbé wá bá mi màá wá fún lómi omi ẹ̀rọ bóyá màá tọ̀ sí lẹ́nu tàbí ó lè jẹ́ ìgbẹ́ mi ló máa jẹ́ ẹ̀rọ ẹ̀ màá wá làdí sẹ́nu ẹ̀ màá bò gbẹ́ sí lẹ́nu párárárárá ìgbẹ́ sísàn. apọ̀nlá ara àwa yá ìjọ mi kò ní dánrú ẹ̀wọ̀ mọ́ láyé ẹ̀. bàbá olóyè ẹ̀yin sùúrù yìí pọ̀ ọ̀bọ̀ tó dáa o ní tó fi mọ kíkanjú tó fi mọ àgbà nìyẹn o irú àwa kì í ṣàgbà àdẹ kíkan kíní kankan jù àkíkan àdẹ kì í ṣàgbà ọjà yẹ ká bùtù ẹni Ọlọ́run tẹ fún wa lóògùn gan díẹ̀ fún wa díẹ̀ ká díẹ̀ bóyá díẹ̀ ẹ̀yin àgbààgbà tó bá wà ẹja dọdọ á lò ó lórí dúdúkúdú yẹn kí n nà ní nǹkan pòhà kó máa pọtọ lẹ́nu gbùfọ̀ ẹ fún wa kò bẹ́ẹ̀ ní tẹ́ bá fáwọn àánú á lò ó àwọn olórí burúkú kan wà tí wọ́n dìsáàfù ẹ̀jẹ̀ yẹ ká lò ó fún. ọmọ Yorùbá ẹ jí gírí ẹ jí tí òdodo ẹ yé gbógun tira yín ẹ jẹ́ ká bímọ wa kó ṣọ̀kan ká lè bọ́ nínú ìgbèkùn yìí. tí mo wá ọba ṣọ̀kan kò síbi tá à ń lọ àjọ máa jẹ ìyà yẹn inú tó jẹ yọ ọmọ tó ń surprise mi ni pé most of àwọn tó gbógun ti ibi Tinubu tó ń gbógun ti Sunday Igboho tó ń pariwo yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò rún jẹjẹ ọ̀pọ̀lọpọ̀ wọn gan tó dẹ̀ rí jẹ nínú wọn gan wọn kò sẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ àpárá wọn náà ni wọ́n ń jà fún bí wọ́n pè wọ́n lẹ́ni wọ́n á gbà kán rọra gbé nǹkan gba tẹ̀yìn fún wọn kán sọ pé kán gbà wọ́n á tẹ́wọ́ wọ́n á gbà lọ́pọ̀lọpọ̀ nínú wọn. ṣùgbọ́n irú wọn lẹ máa rí tá jáde àwọn irú wọn ló ń pariwo pé kán ààrẹ sí àwọn ọmọ Yorùbá wà ń bẹ kì í kò sọ̀rọ̀ wọn ní àwọn lọ́pọ̀jù ń bẹ Pretty Mary màámi Kíkẹ́ Fásánmi Táíwò mi eléjì rẹ Sọfí Adéyẹmí God bless you thank you màámi ewé túgà kò ní bàjẹ́ fún yín láéláé àwọn abiyamọ nìyẹn ó dúró tì mí tán ni àti màámi Kíkẹ́ Fásánmi àti ìyá Florence fẹ́ ṣe báyìí lẹ́nujọ́ mélòó kan inú fẹ́ bí wọn but wọ́n lẹ́tọ̀ọ́ láti bínú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ trust judgement wa ẹ trust ibi táwa bá dúró sí àwa ò ní dúró ṣàbòsí Yorùbá nation remains and nothing can change it ṣùgbọ́n tí Tinubu bá lóun fẹ́ ṣe lẹ́ẹ̀kejì ṣáà ti gba Yorùbá nation ní tá a fẹ́ fi sọ pé kò gbọdọ̀ ṣe mọ́ àṣà àti ìgbà ti ń bẹ Ọlọ́run ni ìwà tá a fi sọ pé kọ́mọ Yorùbá fi mọ̀ ṣọ̀kan ká ó lè tètè yáwọ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ gbogbo yín lẹ́ ń dìtẹ̀ ń gbógun òun ni àṣetí ìrí gbà ṣùgbọ́n tọ́lọ́run bá bẹ nínú àánú ẹ̀ á fún wa sí Nàìjíríà máa pínkù sí nǹkan tẹ́nikẹ́ni fẹ́ ṣe lé lórí ṣé pẹ̀lú gbogbo ohun tí everybody ṣe yìí tí Tinubu bá parí ìjọba ẹ̀ tó bá lọ tó bá jẹ́ Fúlàní ló wọlé òun náà àtúnṣe kí ni a tún kó gbogbo àwọn ọmọ Fúlàní tiẹ̀ a tún kó síbẹ̀ afọmọ Fúlàní ṣe olórí sójà afọmọ Fúlàní ṣe olórí ọlọ́pàá afọmọ Fúlàní ṣe olórí afọmọ Fúlàní ṣe olórí DSS afọmọ asa kó ọmọ Fúlàní jọ síbẹ̀ at the end of the day tara everybody ò bá gbà kí ló máa pàpà ṣẹlẹ̀ pínpín náà ní ẹ̀pẹ́ náà ni lílọ ní kẹ́yìn bọ̀ yá lọ ni bọ́dẹ̀ jọmọ Ìgbò náà ní dìsẹ́mù nígbà tára Fúlàní ò bá gbà tára Yorùbá náà ò gbà pínpín náà lẹ́ẹ̀pín ṣùgbọ́n tó wáyé pé Yorùbá dá dúró àṣà ni mọ́mọ́ Ìgbò wá kó wá ṣe attorney general wa nílẹ̀ Yorùbá a kò ṣeé ṣe ọmọ Yorùbá la ṣe president ọmọ Yorùbá la ṣe vice bóyá kọ́mọ ìlú mi lọ́kà irú mi báyìí kí n jẹ́ president ẹ̀hún má lọ mú ọmọ Badagry tàbí kí n mú ọmọ Ọ̀yọ́ state kan má fi ṣe vice má fọmọ Èkìtì irú bàbá Èkìtì sì mo lè fi ṣe minister for ọlọ́pàá máa fi bàbá Èkìtì ṣe minister for onítìrí affairs ó ti yé yín minister for onítìrí affairs tó a sọ pé minister for onítìrí ó ti yẹ kẹ́ mọ̀ pé àwọn ọlọ̀tẹ̀ minister of àwọn ọlọ̀tẹ̀ tó jẹ́ pé òun ló máa bá wa dáná sórí àwọn ọlọ̀tẹ̀ tá máa bá wa pàgò lórí wọn
ẹ bá mi sọ fún bàbá Èkìtì pé mo ti fún lápọ́ìmẹ́ǹtì o minister for interior affairs. irú Ajakunrin màá fún Ajakunrin ní minister for women affairs minister for women affairs mo ti ń pín báyẹn o. Ọ̀ṣun ta ni mo ní lọ́ṣun o òòṣà ńlá màá fi òòṣà ńlá ṣe minister for bilikisu and food affairs mo lá bá mójútó oúnjẹ àti bílíkì. ṣé rí pé mo pín dọ́gbadọ́gba mo mú lọ́ṣun mo mú lógùn state mo mú ní Èkó mo mú lẹ́kìtì mo pín so bí mo ṣe pín yẹn gbogbo wa yẹ kí la jẹ́ Yorùbá ni gbogbo wa pátápátá bí mo ṣe ìyá mi ọmọ Ọbásanjọ́ mo tiẹ̀ mà minister for church affairs la máa fi mọ̀mọ́ ṣe ìyá ló máa wà ní ìcháàjì gbogbo ṣọ́ọ̀ṣì tí ó bá ti san tax ìyá la máa lọ bá wa gbé wọn. ẹjọ́ pósí pọ̀ nílẹ̀ tí màá fún yín mo ń ṣàlàyé a gbọ́dọ̀ pé kò ní sí pé ìjà náà ló máa parí Nàìjíríà ṣùgbọ́n tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa tá a jẹ́ Yorùbá nìkan gbogbo oyè pátápátá ilẹ̀ Yorùbá náà láwà and so to be on agreement in tó ti ṣe àwọn kan tó ti jẹ́ kán ṣubú àwa ò lè ṣubú mbẹ̀ ó ní mo ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ìpìlẹ̀ òtítọ́ tí Nàìjíríà ò ní ní Nàìjíríà fi rí bó ṣe rí a gbọ́dọ̀ fi ìpìlẹ̀ Yorùbá nation wa máa fi ilẹ̀ lórí òtítọ́ àtòdodo ni. Lórí òtítọ́ àtòdodo. Ṣé ẹ gẹ́tì mi bẹ́ẹ̀ yẹn? So ìyẹn ni mo ṣe ń bá gbogbo yín sọ pé ẹ jẹ́ kí ìmọ̀ wa kó ṣọ̀kan, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Tá a bá fọwọ́ wa sowọ́pọ̀ ìdánilójú wà pé ògo tó ti sọnù mọ́ ìran Yorùbá lọ́wọ́ ẹ̀hún máa tàn. Bàámi olóyè Sunday Adéyẹmọ mo gbé fún yín bàbá. Òkè òkè là ń lọ, òkè òkè là ń lọ, a ò ní padà sẹ́yìn o, òkè òkè là ń lọ. Tinubu bàbá wa, òkè òkè lẹ ń lọ, Ìgbòho ṣà, òkè òkè là. Àìmọ̀rí nǹkan ibi ìyàjẹ́ ni. Ó wù mí kí n morí nǹkan mi mọ̀ nǹkan. A ò ní padà sẹ́yìn o, òkè òkè là ń lọ, Yorùbá nation, òkè òkè là ń lọ, òkè òkè là mí mú, òkè òkè là ń lọ. Ẹ ṣe jàre kò ní ju bẹ́ẹ̀ lọ o. Ẹ̀yin DSS tí ẹ̀yin human rights kìíní kan tẹ́lẹ̀ kán wá mú olóyè Ìgbòho ẹ tètè múra kẹ́ wá gbé wọn o. Ẹ má dẹ̀ gbé Ìgbòho nìkan àwa fún sójà ẹ máa gbé àwa náà. Orí yín gbálẹ̀ nǹkan dààmú gbogbo yín ẹ̀yin ẹranko gbogbo bá ṣe ń kidnap tán ṣe mélòó lẹ jáde síta protest mélòó lẹ jáde síta ṣe ẹ̀yin òpònú apọ̀dà ayírada aláìmèrò aláìmara aláìníláárí aláìníkan ṣe ẹ̀yin dìdìrídìróbó gbogbo wọn yẹ kó bó ṣe ń ṣe yín lọ. Finally Ọmọlúkà is my name. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí kò ní bàjẹ́ fún yín kò ní burú fún yín o. Happy new month to you all. You know, this is my month. This is my month. 2704 is the code. What is here on the 27th? This is my month of birthday. Ẹ máa múra sílẹ̀ o. Ẹ máa múra o. Àtẹ̀yin tẹ́ ń bínú, àtẹ̀yin tẹ́ ń bínú. Gbogbo yín ní kẹ́ prepare sílẹ̀ birthday ọdún yìí. Mo fẹ́ ṣe gidi, mo fẹ́ fẹ́ gidi ni o. Torí it's a unique one. Mo fẹ́ fẹ́ gidi ni o. Ẹ máa múra o. Birthday mi ọdún yìí, màá fẹ́ gidi. So ẹ máa múra o. Mo need ẹni tá gbé màálù fún mi nínú yín. At least màálù 9 ni mo need. So èèyàn kankan ọlẹ́yìn tọ́nà bá fún lórí ọ̀fẹ́ nínú yóò lè gbé méjì fún mi o but tẹ́ ẹ bá ti ṣe tẹ́ ẹ bá ṣe fúnra mi ni máa dárúkọ ẹni tó máa gbé màlúù wá kò tó bẹ́ẹ̀ kó máa gbé wá fún mi máa dárúkọ ẹ tí bá ti dárúkọ ẹ èmi ní pé wá màlúù ẹ wá kó o kọrúkọ sí màlúù tèmi máa dẹ̀ fi special account sílẹ̀ tẹ́ máa fi ó ti yé yín owó máa wọ bẹ̀ màmá gbọ́ pọ́n aláàtì ló ń dúró kì í ṣe ambulance o pọ́n ó ti yé yín tẹ́ bá ti fẹ́ kájọ kẹsẹ̀ sí ṣòkòtò kan. This is my birthday month. Ó kù díẹ̀ o so ẹ máa bá mi prepare. Ẹ̀yin tẹ́ bá nílò ilẹ̀ tẹ́ fẹ́ ra ilẹ̀ tẹ́ fẹ́ fi kọ́lé tẹ́ fẹ́ fi kọ́ eatery tẹ́ fẹ́ fi kọ́lé epo tẹ́ fẹ́ fi ṣe oko ọ̀gbìn
oko ọ̀sìn, name it, ẹ kàn sí mi pẹ̀lú nọ́mbà tẹ́ ẹ̀ ń wò lójú fọ́nrán yìí, nọ́mbà tí mo gbé sójú screen yìí, òun ni kẹ́ ẹ pè. Tẹ́ ẹ bá pè tí mi ò gbé, ẹ send the message bóyá voice note or wherever, send it there. Wípé Ọmọlúkà pè mí, mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Pé Nàìjíríà ò dẹrùn tó bẹ́ẹ̀, a kì í tan data sílẹ̀ mọ́, torí pé wọ́n ti fẹ́ jẹ wá run data, wọ́n ti fẹ́ gbaṣọ lọ́rùn wa, so a máa ń pa data yẹn. Tẹ́ ẹ bá pè ó lè má lọ, but tẹ́ ẹ bá message tí bá ti wá tan data ẹ̀ máa rí message yìí, máa pè yín padà àbí kí message yín padà immediately. Ọmọlúkà ni mò ń jẹ́, kò ní bàjẹ́ fún gbogbo wa, kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún mi. Yorùbá a máa bọ́ láìpẹ́ láì jìnà. Thank you and God bless you. Oya, share the program for me. Gbogbo yín ni mo kí o. Gbogbo yín ni mo kí, ẹ bá mi pín, 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 ẹ bá mi pín.